ẹ dúró ná, báwo ni aáwọ̀ àárín ọba Aláàfin tìlú Ọ̀yọ́ àti Ọọ̀ni tilẹ̀ Ifẹ̀ báwo ni ó ṣe jẹ́ lódò lọ́mú mi? Ipa wo ni amòfin Afe Babalola tí wọ́n jẹ́ ààrẹ bámòfin ilẹ̀ Yorùbá, ipa wo ni wọ́n kó lórí bí aáwọ̀ àárín ọba aládé méjèèjì bó ṣe jẹ́ lódò lọ́mú mi? Ẹ farabalẹ̀ ẹ gbọ́ àlàyé kíkún lórí ọ̀rọ̀ náà. Otasansan rédíò and TV. Afẹ́fẹ́ lẹ́lẹ́ ní ṣèwé oko lálo ẹ̀fúùfù lẹ̀lẹ̀ ní ṣèwé agbọ́nrín yẹ agbọ́lága dédé fẹ́ máa kọ bí tótó olówó òkè rí sẹ̀ǹgẹ̀rẹ̀ ó fẹ́ máa rọ bí òwe ẹyẹ oko mọ́kè èyí mọ́ olówó òkè rí gbòde ọ̀gá ni ọ́ níbi ká ṣètò tó kọ́ ní lọ́gbọ́n bàbá àgbà níbi ká fèdè ìṣẹ̀wọ̀ ọ̀rọ̀ àgbékalẹ̀ rẹ̀ wò lẹ́gbẹ́ lórí afẹ́fẹ́ ọmọ ẹnu fi yíṣò yìí kì í tán nílé alárùn takùn láéláé ojúmọ́ kan ọ̀rọ̀ tuntun ojúmọ́ kan èdè tuntun ojúmọ́ kan àṣà tuntun ojúmọ́ kan ẹ̀fẹ̀ tuntun tòní òjò tàná òjò tó ní gbogbo ara rẹ kìkì ọ̀rọ̀ ẹnu nípa ọ́ láéláé ọ̀rọ̀ ẹnu rẹ ló fi ń wò mí èdè rẹ ló sì fi ń dá mi lọ́rùn ìwọ nìyànjú ẹkún tí bọ́dẹ́lẹ̀ lójoojúmọ́ ọmọ ẹnu tẹnu gbọdọ̀ pa ìkòyí ẹ sọ́nilé bàbá tó bí ọlọ́mọ ni nílé yẹn bí lólú kò yí arógun mọ́sà á ẹ̀sọ́ kò yí arógun yọ ṣẹ̀ṣẹ̀ṣẹ̀ ọmọ ogun lọ́sàn-án ogun lóru òun ìran bàbá rẹ òpéwu rẹ ìran bàbá rẹ òun gbágùn tán ọmọbìnrin tó dára bí egbin ni wọ́n gbé nílé bàbá tó bí ọlọ́mọ ni. A kí gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wò wá káàkiri àgbáyé lórí ìkànnì yìí, ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ wá kò ní di láṣẹ Èdùmàrè. Eléyìí tí a tún mú wá fún yín ó náà ni ìtàn bí olóyè Afe Babalola tó jẹ́ ààrẹ bámòfin ilẹ̀ Yorùbá, àwọn ìgbìyànjú tí wọ́n ṣe bí wọ́n ṣe ń gbin igi àlàáfíà, ìfẹ́ àti ìṣọ̀kan sí àárín àwọn ọba aládé tí aáwọ̀ ń bẹ láàrin wọn káàkiri ilẹ̀ Yorùbá, pàápàá jùlọ ipa àti ìgbìyànjú ààrẹ bámòfin lórí bí aáwọ̀ àárín kábíyèsí Ọọ̀ni tilẹ̀ Ifẹ̀ àti kábíyèsí Aláàfin tìlú Ọ̀yọ́ bí ó ṣe jẹ́ lódò lọ́mú mi. Báwo ni aáwọ̀ àwọn ọba aládé onípò kínní nílẹ̀ Yorùbá, Aláàfin àti Ọ̀ọ̀nìrìṣà, báwo ni ìjà wọn ṣe wá sópin? Ẹ farabalẹ̀ kẹ́ ẹ gbọ́ àlàyé mi láti ìbẹ̀rẹ̀ dé òpin. Ṣùgbọ́n ṣáájú kí n tó tẹnubọ ọ̀rọ̀, ẹ jẹ́ kí n máa kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tí ẹ̀ ń wò wá tí ẹ sì ń gbọ́ wa káàkiri àgbáyé. Ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́, ojú tẹ́ fi ń gbọ́ wa kò ní di láṣẹ ti Èdùmàrè. Bákan náà a kí gbogbo ẹ̀yin tí ẹ ń ṣe ìrànlọ́wọ́ fún wa lórí àwọn iṣẹ́ ìwádìí tí à ń ṣe káàkiri. Ẹ̀yin tí ẹ̀ ń pè wá, tí ẹ̀ ń kí wa, àwa náà dúpẹ́ lọ́wọ́ yín o, àwa náà kí yín ẹ ṣé o. Ẹ̀yin tí ẹ̀ ń fi nǹkan tẹ́ ẹ ní tẹ́ ẹ fi ń ràn wá lọ́wọ́ lórí àwọn ìgbìyànjú wa káàkiri àwọn ìlú kọ̀ọ̀kan tí à ń ṣèwádìí lọ, ẹ ṣé àdúpẹ́ o, àdúpẹ́ gan ni àmọ́ lóore o. Gbogbo ẹ̀yin tí ẹ̀ ń nawọ́ sí wa, àdúpẹ́, ẹ ṣé púpọ̀. Àwọn ọmọ Nàìjíríà tí wọ́n wà lórílẹ̀‐èdè míì káàkiri àgbáláyé, àwọn Nigeria in diaspora, àwọn gan ni wọ́n pọ̀ jù nínú àwọn tí wọ́n ń wo àwọn iṣẹ́ ìwádìí tí à ń ṣe tí à ń mú wá lórí ìkànnì yìí. A kí yín o, pàápàá jùlọ àwọn tí wọ́n ń pè wá, àwọn mi á pè wá mákàtí bíi 5 pè wá, wọ́n á kí wa, wọ́n á ṣàdúrà, wọ́n á tún ṣàfikún àwọn iṣẹ́ ìwádìí tí a bá ti mú wá. Bákan náà wọ́n á tún nawọ́ sí wa pé a kú iṣẹ́, pé a kú gbìyànjú, torí wọ́n láwọn gbàgbọ́ pé kú iṣẹ́ ni mú orí oníṣẹ́ yá. Ẹ ṣé àdúpẹ́ o, àmọ́ rírì yín o. Lágbára Ọlọ́run àbẹ̀ Èdùmàrè, iná ò ní tán wọ yín o, torí pé àbùdí ń tolókun, àbùdí ń tọlọ́sà, ìtọ̀ kì í tán nídìí àkèré, ìtọ̀ kì í dá ẹnu, omi kì í dá balùwẹ̀, ohun rere kò ní dá yín o láṣẹ Èdùmàrè. Tí ẹ̀yin náà bá wá fẹ́ ṣe ìrànlọ́wọ́ kan tàbí méjì fún wa tàbí jù bẹ́ẹ̀ lọ lórí àwọn iṣẹ́ ìwádìí tí à ń ṣe káàkiri ká lè máa tẹ̀síwájú nínú ìgbìyànjú wa, bá wa sọ̀rọ̀ ní WhatsApp ní ojú òpó tí ó wà ní ojú ìwòran yẹn.
ìyẹn 07063291779. ẹ̀yin tẹ́ wà ní òkèrè ẹ lò +234 7063291779 kí ẹ fi bá wa sọ̀rọ̀. Bákan náà ẹ lè bá wa sọ̀rọ̀ ní orí ímeèlì wa ìyẹn tí ẹ ń wò ní ojú wòran rí yẹn. Ẹ ṣé àdúpẹ́ o, àmọ̀rírì yín. Ká wá mẹ́nu lé àlàyé ọ̀rọ̀ tí à ń bá bọ̀. Aáwọ̀ ọjọ́ pípẹ́ ló wà láàrin Aláàfin tìlú Ọ̀yọ́ àti ọba Ọọ̀ni tilẹ̀ Ifẹ̀. Ohun tí ó jẹ́ kókó tàbí tá a lè pè ní okùnfà aáwọ̀ àárín àwọn ọba aládé ṣàǹkóṣàǹkó méjèèjì yìí nílẹ̀ Yorùbá, òun náà la lè pè ní ìjà èmi jù ọ́ ìwọ ò jù mí, ìyẹn ìjà àgbà. Aáwọ̀ náà gbóná girigiri láàrin kábíyèsí ọba Lámídì Adéyẹmí kẹta àti kábíyèsí ọba Okùnadé Síjúadé Olúbùṣe kejì, débi wípé àwọn méjèèjì kì í fẹ́ fojú rí ara wọn lóde, wọn kì í fẹ́ rí imí ara wọn láàtàn. Ètò ayẹyẹ tàbí ìpéjọpọ̀ tí wọ́n bá pe àwọn ọba méjèèjì sí, wọn kì í fẹ́ lọ torí pé wọn kì í fẹ́ pàdé ara wọn lóde. Òde tí Aláàfin Adéyẹmí kẹta bá ti gbọ́ pé ọba Okùnadé Síjúadé Ọọ̀ni tilẹ̀ Ifẹ̀ ń bọ̀ wá síbẹ̀, ẹ ní rí ọba Aláàfin kó wá síbẹ̀ rárá, kó wá sí irú òde bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ náà ni ó jẹ́ pé Ọọ̀ni ọba Okùnadé Síjúadé wọ́n máa ń sọ òde lọ ni, torí pé wọn kì í fẹ́ lọ síbi òde tí kábíyèsí ọba Aláàfin tìlú Ọ̀yọ́ tí ó bá ti wà níbẹ̀. Àwọn méjèèjì wọ́n máa ń ṣọ́ra wọn lọ́wọ́ lẹ́sẹ̀ ni, torí pé wọn kì í fẹ́ pàdé lóde. Ṣé ikú òkúkú mọ ọmọdé kò sì mọ àgbàlagbà, bẹ́ẹ̀ kò mọ alágbára kò sì dá ọ̀lẹ mọ̀ débi kí ó má pa ọ̀lẹ, ikú ọ̀mẹ́nìkan. Aáwọ̀ àárín àwọn ọba méjèèjì yìí kò parí títí tí ọlọ́jọ́ fi dé bá ọba Okùnadé Síjúadé Ọọ̀ni tilẹ̀ Ifẹ̀, tí kábíyèsí fi lọ bá àwọn baba ńlá wọn tí wọ́n fi lọ jábọ̀ fún àwọn aṣáájú wọn. Ọdún 2014 ni ọba Okùnadé Síjúadé Ọọ̀ni tilẹ̀ Ifẹ̀ ni bàbá papòdà lọ bá àwọn baba ńlá wọn, tí ọba Ẹnìtàn Adéyẹyè Ògúnwùsì Ọ̀jájá kejì sì bọ́ sí orí ìtẹ́ Ọọ̀ni àrólé Oòduà olórí aládé gbogbo lọ́dún 2015. Ìrètí àwọn èèyàn kan nílẹ̀ Yorùbá ni wípé bàtà tí àwọn aṣáájú kábíyèsí ọba Ẹnìtàn Adéyẹyè Ògúnwùsì Ọọ̀ni tilẹ̀ Ifẹ̀, pé bàtà tí aṣáájú wọn bọ́ sílẹ̀, ìyẹn bàtà àwọ̀ tí ọba Okùnadé Síjúadé tó bọ́ sílẹ̀, wípé náà ni ọba Ògúnwùsì ló máa tẹsẹ̀ bọ̀. Ṣùgbọ́n kábíyèsí aláyélúwà ọba Ẹnìtàn Adéyẹyè Ògúnwùsì wọ́n jọ gbogbo ọmọ Yorùbá lójú. Ọjọ́ mọ́nìgbàgbé ọjọ́ ńlá lọ́jọ́ 17 oṣù kínní ọdún 2016 lọ́jọ́ tí kábíyèsí ọba Adéyẹyè Ẹnìtàn Ògúnwùsì Ọ̀jájá kejì Ọọ̀ni tilẹ̀ Ifẹ̀ tí wọ́n kúrò ní ààfin àdìmúlà tí wọ́n mórí lé ààfin ọba Aláàfin tìlú Ọ̀yọ́ láti lọ ṣe ìkíni ìfẹ́dọ̀tun, ìrẹ́pọ̀ àti àlàáfíà sí kábíyèsí ọba aláyélúwà ọba Lámídì Ọláyíwọlá Àtàndá Adéyẹmí kẹta láàfin wọn. Ìdùnnú àti ayọ̀ ńlá náà ni ọba Aláàfin Ọ̀yọ́ fi kí ọba Ọọ̀ni tilẹ̀ Ifẹ̀ káàbọ̀ sí ààfin tìlú Ọ̀yọ́. Àwọn ọba méjèèjì wọ́n sọ̀rọ̀ papọ̀ lọ́jọ́ náà, wọ́n kíra wọn, wọ́n yọ̀ mọ́ra wọn, wọ́n sì ṣe àdéhùn àṣepọ̀ ìfẹ́, ìṣọ̀kan àti àlàáfíà láàrin ilẹ̀ Yorùbá, ilẹ̀ káàárọ̀ oòjíire. Síbẹ̀
a rí àwọn èèyàn kan tí wọ́n ń sọ wípé kò dáa tó, kò yẹ, kò tọ́ bí Ọọ̀ni ṣe lọ kí Aláàfin tìlú Ọ̀yọ́ ní ààfin. Àwọn kan sọ wípé kò yẹ, pé kò sì dáa torí pé Aláàfin tìlú Ọ̀yọ́ kò wá síbi ayẹyẹ ìgbadé àti ọ̀pá àṣẹ nígbà tí ọba Ògúnwùsì Ọọ̀ni tilẹ̀ Ifẹ̀ tí wọ́n ń gba ọ̀pá àṣẹ gẹ́gẹ́ bí Ọọ̀ni tilẹ̀ Ifẹ̀ lọ́dún 2015, wípé nígbà tí Aláàfin tìlú Ọ̀yọ́ tí wọn ò sí wá síbi ìgbọ̀pá àṣẹ bàbá Ọọ̀ni tilẹ̀ Ifẹ̀, wípé kò yẹ kí Ọọ̀ni, kábíyèsí Ọọ̀ni, káwọn náà kọ́ lọ kí ọba Aláàfin tìlú Ọ̀yọ́. Ṣùgbọ́n àwọn tí wọ́n ń kan sáárá sí kábíyèsí Ọọ̀ni tilẹ̀ Ifẹ̀ ló pọ̀ ju àwọn tí wọ́n ń bẹnu àtẹ́ lu bí kábíyèsí sí lọ kí Aláàfin tìlú Ọ̀yọ́ nílé nígbà náà, torí pé ìgbésẹ̀ tí kábíyèsí Ọọ̀ni tilẹ̀ Ifẹ̀ gbé nígbà yẹn ó wú ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ilẹ̀ Yorùbá lórí. Lẹ́yìn ìyẹn tí ìyẹn já rìnrìn tán, ìjókòó àlàáfíà míì bá tún pa àwọn ọba méjèèjì yìí pọ̀. Ìjókòó àlàáfíà yìí ó wáyé lọ́dún 2017 nínú ọgbà ilé ẹ̀kọ́ gíga fásitì Ọbáfẹ́mi Awólọ́wọ̀ tó wà nílùú Ilé-Ifẹ̀, níbi tí ètò kan tí àwọn akẹ́kọ̀ọ́ kan tí wọ́n gbé kalẹ̀ nínú ọgbà iléèwé Ọbáfẹ́mi Awólọ́wọ̀ nílùú Ilé-Ifẹ̀. Olóyè amòfin àgbà Afe Babalola, ìyẹn ààrẹ bá amòfin ilẹ̀ Yorùbá, ni wọ́n jẹ́ olùbánisọ̀rọ̀ lọ́jọ́ náà. Àwọn ọba ńláńlá ṣàkóṣàǹkó méjèèjì, ìyẹn ọba Aláàfin Adéyẹmí kẹta àti ọba Ògúnwùsì Ọọ̀ni tilẹ̀ Ifẹ̀, wọ́n wà lórí ìjókòó gẹ́gẹ́ bí orí adé lọ́jọ́ náà. Ààrẹ bá amòfin, ìyẹn amòfin Afe Babalola, wọ́n lo àǹfààní ìjókòó náà láti sọ̀rọ̀ nípa ìdí àti pàtàkì tí àwọn ọba aláyé méjèèjì fi gbọ́dọ̀ lo ìfẹ́ kí àlàáfíà, ìṣọ̀kan àti ìlọsíwájú kó lè wà ní ilẹ̀ Yorùbá, kí ìran Yorùbá ká lè máa tẹ̀síwájú káàkiri àgbáláyé. Lọ́jọ́ tí à ń sọ yìí, ààrẹ bá amòfin wọ́n fi ẹnà sọ̀rọ̀ wípé ibi tí erin méjì bá ti jà, wọ́n jẹ́ ká mọ̀, wọ́n jẹ́ kí àwọn ọba aládé yìí, àwọn ọba ńláńlá nílẹ̀ Yorùbá yìí, Ọọ̀ni tilẹ̀ Ifẹ̀ àti Aláàfin tìlú Ọ̀yọ́, wọ́n jẹ́ kí wọ́n mọ̀ wípé níbi tí erin ńlá méjì bá ti jà, koríko abẹ́ wọn òní yóò forí fa. Wọ́n wá rọ àwọn ọba ńláńlá méjèèjì yìí pé kí wọ́n dákun, kí wọ́n jọ̀, kí wọ́n jẹ́ kí aáwọ̀ àárín wọn, kí wọ́n jẹ́ kó jẹ́ lódò lọ́mú mi, kí wọ́n lo ìfẹ́, kí wọ́n lo ìṣọ̀kan, kí lọ síwájú kó lè bá gbogbo ilẹ̀ Yorùbá pátá. Lẹ́yìn tí ààrẹ bá amòfin, ìyẹn amòfin Afe Babalola, tí wọ́n gúnlẹ̀ ọ̀rọ̀ wọn, tí àkókò tó fún àwọn ọba aládé láti sọ̀rọ̀, ọba Ẹnìtàn Adéyẹyè Ògúnwùsì ló kọ́kọ́ sọ̀rọ̀. Ṣùgbọ́n ṣáájú kí Ọọ̀ni tó sọ̀rọ̀ ni àwọn onílù tí ń fi gọ̀gọ́ sọ̀rọ̀. Àwọn àyàn Ọọ̀ni wọ́n bẹ̀rẹ̀ sí kí kábíyèsí ní mẹ́sàn-án mẹ́wàá. Àwọn ọ̀rọ̀ lóríṣiríṣi òní wọ́n fi ìlú sọ. Àwọn ọ̀rọ̀ tó lè dá rúgúdù sílẹ̀. Àwọn ọ̀rọ̀ bíi ìwọ làgbà, àrólé Odùduwà, ìwọ làgbà gbogbo wọn, ìwọ làgbà, Ọọ̀ni làgbà, ẹni tí yóò gbà fágbà, àgbà ó tẹ̀ ẹ́ mọ́lẹ̀ ni, Ọọ̀ni làgbà, àrólé Odùduwà, ìwọ làgbà gbogbo wọn. Oríṣiríṣi àwọn ọ̀rọ̀ yìí àti àwọn ọ̀rọ̀ tó lè dá rúgúdù sílẹ̀ náà ni àwọn àyàn ni wọ́n ń fi ìlú sọ. Ọọ̀ni gba gbohùngbohùn, ṣùgbọ́n ọ̀rọ̀ tútù, ọ̀rọ̀ ìfẹ́, ọ̀rọ̀ àlàáfíà ni ọba Ògúnwùsì ní kábíyèsí sọ jáde.
inú àwọn èèyàn tó wà ní orí ìjókòó inú wọn dùn sí àwọn ọ̀rọ̀ tí ó jáde lẹ́nu Ọọ̀ni ilẹ̀ Ifẹ̀ lọ́jọ́ náà. Nígbà tí ọ̀rọ̀ kan ikú bàbá yèyé ọba Lámídì Adéyẹmí kẹta Aláàfin tìlú Ọ̀yọ́, ọ̀rọ̀ tí àwọn onílù ọba ìyẹn àwọn àyàn Ọọ̀ni, ọ̀rọ̀ tí wọ́n ń fi gọ̀gọ́ sọ ni kábíyèsí Aláàfin tìlú Ọ̀yọ́ kọ́kọ́ fèsì sí. Kábíyèsí jẹ́ kó yé àwọn èèyàn tó wà níjókòó wípé àwọn onílù ni ọ̀dàálẹ̀dàálẹ̀. Àwọn onílù, àwọn àyàn, àwọn ni wọ́n máa ń dá rúgúdù sílẹ̀ níbi tí kò bá ti sí wàhálà, tí kò bá ti sí aáwọ̀. Ibi tó bá ń dùn tó bá ń tòrò, kábíyèsí jẹ́ ká mọ̀ wípé àwọn onílù ni wọn ò tí ì dá jà sílẹ̀ ńbẹ̀. So kábíyèsí tún jẹ́ ká mọ̀ wípé níbi tí wàhálà bá wà, tí aáwọ̀ bá wà, wípé àwọn onílù, àwọn náà ni wọ́n dá wàhálà sílẹ̀ níbẹ̀. Aláàfin ní ọba kọ̀ọ̀kan ní olórí ní ìlú àti ìletò tó jọba lé lórí, àti wípé kò sí ẹlẹ́fọ̀ọ́ tí yóò sọ wípé ẹ̀fọ́ àtàn ni ẹ̀fọ́ tóun, torí pé alára bẹ́ẹ̀ ni ó ń gbára ga. Ohun tí ó ṣẹlẹ̀ lọ́jọ́ yìí ó tún bọ̀ fi ọkàn àwọn ọmọ Yorùbá lọ́kàn balẹ̀ wípé lóòótọ́ ni ìfẹ́, ìṣọ̀kan àti àlàáfíà ti bẹ̀rẹ̀ láàrin àwọn ọba aládé méjèèjì, tí ó sì dájú wípé ìlọsíwájú yóò máa dé bá ilẹ̀ Yorùbá lápapọ̀. Ẹ wò ó, ibi náà ni a ti dánu dúró, ṣùgbọ́n àṣeyọrí yìí, àlàáfíà tó padà jọba láàrin àwọn ọba aládé méjèèjì, kò sí ẹni tí a lè gbé òṣùbà rẹ̀ fún, tá a lè kan sára rẹ̀ sí, bí ó ṣe bàbá olóyè amòfin àgbà Afe Babalola, tí wọ́n jẹ́ ààrẹ bá amòfin gbogbo ilẹ̀ Yorùbá. Torí pé nínú ìwádìí tá a ṣe, àbọ̀wádìí jẹ́ ká mọ̀ wípé ipa àti ìgbìyànjú bàbá yìí ni ó jẹ́ kí ààrẹ àwọn ọba méjèèjì yìí kó jẹ́ kó tò padà, tí àlàáfíà tó fi jọba láàrin wọn. Ìdí rèé tí a fi ń kí bàbá pé wọ́n kú àgbà, wọ́n kú àgbà ṣe. Ọba Èdùmàrè yóò jẹ́ kí bàbá pẹ́ fún wa. Àwọn àgbà báyìí Ọlọ́run jẹ́ kán tán nílẹ̀ Yorùbá. Ọgbọ́n, ìmọ̀ àti òye àti àlàáfíà kúnkún yóò túbọ̀ máa bá ní fi kẹ́ bàbá yìí. A dúpẹ́, ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wa. Tí ẹ̀yin náà bá wá gbádùn ìtàn yìí, ẹ má gbàgbé láti bá wa subscribe sórí ìkànnì wa, kí ẹ sì tan notification bell, ìyẹn aago rán mi létí, kẹ́ ẹ lè máa mọ̀ lóòrèkóòrè tá a bá ti mú àlàyé ọ̀rọ̀ tuntun, ìtàn tuntun, àbọ̀wádìí tuntun wá fún yín lórí àwọn ọ̀rọ̀ tó ti ṣẹlẹ̀ sẹ́yìn nílẹ̀ Yorùbá. Ẹ ṣé o, àdúpẹ́, àmọ̀rírì yín. Ẹ dẹ̀ má gbàgbé láti bá ní share àwọn fídíò wa káàkiri àwọn orí social media handle yín. Ẹ bá wa pín káàkiri kó lè bá káàkiri àgbáńlá ayé. Ẹ ṣé o, àdúpẹ́. Tajudeen olówó òkè lórúkọ tèmi, ó ta sánsán làwọn èèyàn ń pè mí.